ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ já ilé-iṣẹ́ amúnáwá 13 kúrò ní orísun iná ẹ̀lẹ́ńtíríìkì. Gbogbo ilẹ̀ Yorùbá ẹ máa múra òkùnkùn bírímù. Ó ṣeé ṣe kí ẹgbẹẹgbẹ̀rún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó wà nínú òkùnkùn bírímù láìpẹ́ nítorí pé ìjọba àpapọ̀ wọ́n ti ṣetán báyìí láti já àwọn ilé-iṣẹ́ amúnáwá kúrò ní orísun iná ẹ̀lẹ́ńtíríìkì gbogbogbò. Ìròyìn sọ wípé ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ yìí lẹ́yìn tó ti kọ́kọ́ kọ ìwé kan sí àwọn iléeṣẹ́ amúnáwá tó wà ní orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ nípa iléeṣẹ́ tó ń pèsè iná wọ́n fi ẹ̀sùn kàn àwọn iléeṣẹ́ amúnáwá wípé wọ́n jẹ ìjọba ní òbítíbitì owó. Àwọn owó yìí ló yẹ kí wọ́n san sí ẹ̀ka amúnáwá ilẹ̀ wa láti lè fi ṣe àmójútó àti àwọn àtúnṣe tó yẹ fún àwọn iná ọba. Iléeṣẹ́ ìròyìn wọ́n jábọ̀ wípé ẹ̀ka amúnáwá disco àti àwọn iléeṣẹ́ tó ń pèsè iná yàtọ̀ sí titi ìjọba ni yóò fojú winá òkùnkùn bírímù nígbà tí wọ́n bá já iná kúrò lọ́dọ̀ wọn. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ àwọn ìlú tó kàn àti àwọn agbègbè. Abuja Electricity Distribution Company yóò kúrò níbẹ̀. Benin Electricity Distribution Company, Enugu, Ìbàdàn, Ìkẹjà, Jos, Kaduna, Kano, Port Harcourt, APL Electricity Company, Aba, Ajakuta Steel Company, Niger Delta Power Holding Company àti àwọn ìlú míì rẹpẹtẹ. Gbogbo àwọn ìpínlẹ̀ àti ìlú tó wà lábẹ́ iléeṣẹ́ amúnáwá lọ́kọ̀ọ̀kan ni yóò kojú òkùnkùn bírímù tí ò sì ní gbèdéke ọjọ́ nígbà tí ìjọba bá já iná ọ̀hún kúrò. Ọ̀kan lára àwọn iléeṣẹ́ amúnáwá tí ọ̀rọ̀ kàn, IBEDC, ó sọ fún àwọn akọ̀ròyìn wípé òbítíbitì gbèsè tí àwọn oníbàárà àwọn jẹ àwọn ló ṣokùnfà tí àwọn ò fi rówó san fún ìjọba. Èyí ló sì mú kí adarí iléeṣẹ́ náà Kingsley Achieve tó fi ń bẹ àwọn aráàlú láti tètè san owó iná tí wọ́n jẹ iléeṣẹ́ àwọn káwọn ó lè san owó fún ìjọba àpapọ̀. Ìjọba sọ wípé àwọn ìlànà àti òfin ó wà fún ẹ̀ka iná mọ̀nàmọ́ná, èyí tó sì ṣe pàtàkì fún gbogbo àwọn iléeṣẹ́ amúnáwá láti tẹ̀lé. Ṣùgbọ́n báyìí o, gbogbo ilẹ̀ Yorùbá ẹ máa múra òkùnkùn bírímù kalẹ̀, kò ní í síná mọ́ iná ọba.